tá bá fẹ́ sí kó ṣe gómìnà tá bá sọ pé búra ògún ànídìí owó ẹ̀ tó bá ti débẹ̀ tó ṣe ohun tá à ń fẹ́ kóògùn ọ̀pá dànù. ìwọ sẹ́nítọ̀ tó fẹ́ sẹ́nítọ̀ búra ògún pé tó bá ti dépò sẹ́nítọ̀ rẹ tó bá ti ṣe ohun táwọn mẹ̀kúnnù fẹ́ kóògùn ọ̀pá dànù kó kú dànù kó kú kúyà wọn ni wọ́n ṣe yánmayànmá yẹn. lára àwọn ìbéèrè tó yẹ ká máa béèrè rèé o wípé kí ló dé tí wọn kì í fògùn Ṣàngó Ọya oríṣiríṣi Ọbàtálá gbogbo ẹ̀ kan máa fi búra fún àwọn tó bá fẹ́ wọ ọ́fíìsì ìjọba àwọn olóṣèlú. Ìdáhùn kan tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa sọ náà ni pé àwọn olóṣèlú tó fẹ́ wọlé àbáwọn tó bá fẹ́ ṣepò ìjọba yìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí làwọn gbàgbọ́. Anyways, tó bá jẹ́ pé ó ṣeé ṣe ni pé kí wọ́n máa lo Ògún Ṣàngó àti àwọn ẹ̀sìn ìbílẹ̀ láti búra ní gẹ́gẹ́ bí Fẹlá Kútì náà ṣe sọ́ngbà yẹn, bóyá kò ní sí gbogbo pálapàla tó ń ṣẹlẹ̀ pẹ̀lú owó ìlú. Yàtọ̀ sí yẹn, ṣé àwọn kábíyèsí náà tó ń jẹ́ custodian ìṣẹ̀ṣe, ṣé gbogbo kábíyèsí náà ń ṣe ìbúra bó ṣe yẹ kí wọ́n ṣe kó tó di pé wọ́n jọba? Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Sundayigboho ṣá ó jẹ́ kó yé wa nínú fọ́nrán yìí pé agbára tí wọ́n lò nígbà ogun Ifẹ̀ Mọdákẹ́kẹ́ ṣì wà síbẹ̀ o, tó túmọ̀ sí pé kí àwọn dáràndáràn kankan kan má rò pé bóyá àwọn máa borí ilẹ̀ Yorùbá. Igboho ṣá ṣì wà ń lé láti defend Yorùbá nation. Ẹja gbóhùn lẹ́nu baba Májàsọ́lá, ẹja gbọ́n. Tẹ̀rí ìlú tí wàhálà bá ń ṣẹlẹ̀ ó lágbára gan. Bàtà ń jagun ní Mọdákẹ́kẹ́, àwọn tá a jẹ́ Mọdákẹ́kẹ́ à ń fèsì ara wa pẹ̀lú Ifẹ̀. Ogun yẹn ń lọ, inú wa ń dùn pé ojú kan náà ni wá àjọ ń gbìjà ara wa. Ọgbà tógun lọlẹ̀ tán tí àlàáfíà jọba, wọ́n fẹ́ di pé àwọn ọ̀dọ́ kan kóra jọ, wọ́n fẹ́ fèsì kábíyèsí gangan Ògúnṣúà láti pé kí wọ́n máa bàjà fa wàhálà yẹ̀yẹ́. Ṣùgbọ́n lọ́wọ́ bá ní ọba tó dá bàbá yẹn sí tó dẹ̀ ṣẹ́gun fún èmi wà ní kí àti kábíyèsí lágbà. Abẹ́ ìgbọ́rọ̀ ọ̀rọ̀ ńlá rèé o, òdodo ọ̀rọ̀ ó lágbára. Kábíyèsí kódà wọ́n kọjú ìjà sí mi náà láti bá mi fà á pé a gbọ́dọ̀ jọ wà papọ̀ ká yẹ̀yẹ́ bàbá yẹn. Ẹni tó lọ ń kó sípò ọba ọlọ́run ọba lọ́ba lẹ́yìn ọlọ́run ọba ló kù. Òṣèlú ló fà á pé àwọn olóṣèlú wa náà ń jẹ́rán kí àwọn bàbá wa. Òṣèlú wọn náà kọ́ńtúrò àwọn bàbá wa kò sí náà. Lẹ́yìn pé àwọn bàbá wa kọ́ mọ́ pàṣẹ fún wa kí ètò ó sì wà. Ẹni tí ó bá jẹ́ president tí ó jẹ́ gómìnà kò sáyé wípé fún lówó lọ sanwó kó tó dìbò. Ká ní pé àwa àmọ́ tààrà tiwa fún àwọn pípù yẹn wọ́n tó di gómìnà di sínú ni wọn ò lè ṣe gángan náà. Ẹ tá bá fẹ́ sí kó ṣe gómìnà tá bá sọ pé búra ògún ànídìí owó ẹ̀ tó bá ti débẹ̀ tó ṣe ohun tá à ń fẹ́ kóògùn ọ̀pá dànù. Ọ̀rọ̀ ńlá rèé o, òdodo ọ̀rọ̀. Ìwọ sẹ́nítọ̀ tó fẹ́ sẹ́nítọ̀ búra ògún pé tó bá ti dépò sẹ́nítọ̀ rẹ tó bá ti ṣe ohun táwọn mẹ̀kúnnù fẹ́ kóògùn ọ̀pá dànù kó kú dànù kó kú kúyà wọn ni wọ́n ṣe yánmayànmá yẹn. Tẹ́bá tí sẹ́nítọ̀ bá fẹ́ sẹ́nítọ̀ nísìn yọ wà sọ́dọ̀ kábíyèsí yọ̀dọ̀ wálẹ̀ kábíyèsí wa ẹ̀gídí kan ewúrẹ́ yọ sọ̀rọ̀ kú dúdú àbí tó bá ti di sẹ́nítọ̀ ẹ̀ tí kábíyèsí wa ń gbé fóònù yẹn mọ́. Tí gómìnà bá fẹ́ ṣe gómìnà ní sí yọmọ ṣe kúbẹ́kúbẹ́ yọmọ ṣe wúrúwúrú kódà bẹ́ẹ̀ wá ní kọ́mọ kò yà fún ilé ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ yọmọ lọ yọmọ bọ̀. Ṣùgbọ́n tó bá ti di gómìnà yẹn tán ó di kọ́mọ kí kábíyèsí ó pè kọ́mọ sọ pé ọ̀rá ìkan ó dìde kọ́ sọ pé sọ fún kábíyèsí bá pc àwọn sẹ́pọ̀ lórí tébù wa ní táìmù yẹn nígbà tó ti rí ti ń fẹ́ tán. Tí fẹ́ dán ní Yorùbá fẹ́ dìbò ó sì bẹ́ẹ̀ kábíyèsí bá ní bàtà tí mo wọ̀ yọ gbọ́dọ̀ nù lẹ́ẹ̀mẹrin yọmọ nù ní o ọmọ kábíyèsí yẹn ní kábíyèsí ẹ̀ ń gbà yẹn bọ̀gbà tó bá ti di fẹ́dọ̀ nẹ́rẹ́bù tán pé kábíyèsí pé kò kú ní pé fóònù náà. Abẹ́ ìgbọ́rọ̀ ọ̀rọ̀ ńlá rèé o, òdodo ọ̀rọ̀ ó lágbára. Pé òun rí wa fín ni ó rí ìjọba fín wá tún máa tẹjọba lójú bọ́lẹ̀. Èmi ò dẹ̀ kúkú ṣe kábíyèsí mo sì jẹ́ alága káńsù mi ń jẹ́ kankan mi ń jẹ́ kí jẹ́ láíláí. So ẹnu mi gbọ́dọ̀ mo dẹ̀ fi láti sọ̀rọ̀ torí mi náà ń ṣiṣẹ́ fún yín tí bá dẹ̀ ṣe wàhálà fún tẹ́tẹ́ bá pè mí sí mú láti sọ̀rọ̀ náà mú fi láti sọ̀rọ̀ náà nígbà tí pẹ́pẹ́ pa mí tábàtà jẹ́ mọ́ fún mi ní nǹkan kan èmi náà dẹ̀ béèrè lọ́wọ́ yìí. Àgùntàn mi ò jẹ́ ní kíníkà èmi ni pé kí n gbé àpọ́nlé fún àwọn bàbá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọmọ Yorùbá lèmi mo dẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà gidigidi tó dẹ̀ kọ́lá tí ohun tẹ́lẹ̀ ti bá àwọn bàbá tèmi ní pé wọ́n
wọ́n mọ̀ gbé àpọ́nlé fún àwọn ọba ba lórí ohun gbogbo ni. kí lè ròyìn lórí gbogbo èyí tí olóyè Sunday Igboho sọ yìí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.